Hello. Hello. Mo ní kí n sọ fún ẹ pé oyún ọjọ́ sí mo ti lọ bèrè tó fẹ́ ṣe. Wọ́n ní 500,000 làwọn bá mi ṣe oyún yẹn. 500,000. Bẹ́ẹ̀ni. 500,000. Àkílé tó wá ń tẹnu 500,000 ṣé ó pọ̀ jù ni? Mo ti gbọ́. Màá send ẹ̀. Ada kò send ẹ̀. Màá send ẹ̀, mo ti gbọ́, màá send ẹ̀. Dead body go surplus. Sórí àwọn car worker wa tájọ ń ṣiṣẹ́. Mo ti send ẹ̀ sí ẹbẹ̀ yẹn o. Mo ti rí. Sórí oyún eléyìí mi ò lè ṣe o. Kí ló ṣẹlẹ̀? O ò lè ṣe kankan. Sórí kó lórí burúkú ọmọ ni ọ́. O ò lè ṣe kankan. Mo ò lè ṣe. Mo máa fi rẹ́rù ọmọ ni kó máa múra sílẹ̀ bàbá ọmọ. Jesus! Kò sọ alámọ̀ bọ́ máa pẹ́ padà. Bàbá tẹ̀ máa pẹ́ padà. Kí ló kọ́ mi? Hello. Hello. Ṣó lórí burúkú.